Ẹgbẹ́ròǹgbè fọ̀rẹ́ bùwà. Ẹgbẹ́ròǹgbè fọ̀rẹ́ bùwà. Olúmúyìwá fọ́tọ̀ táìmù. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ẹ bá ń dùn á máa dún. Ẹ bá ń fọ̀ á máa jẹ. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Orúkọ mi ni Olúmúyìwá Abdulwahab Jimoh. Àpápá constituency chief. Ayé olùgbò Adébọ̀rùn méje àwọn máa fi ẹ̀rọ rẹ̀. Ayé àrẹ̀sà Adébọ̀rùn mẹ́fà àwọn máa fi ẹ̀rọ rẹ̀. Láyé ìlú ìwá ọjọ́ bàbá àfọ̀lẹ́. Ẹni bẹ̀rẹ̀ mú òdù ó lẹ́rù gbogbo lọ àfọ̀lẹ́. Ẹni bẹ̀rẹ̀ mú òdù ó lẹ́rù gbogbo lọ. Àtàlákọ̀rí àtàlákọ̀ra àtàlákọ̀rí àtàlákọ̀ra o àwọn òfólóṣì lẹ́gbẹ̀ẹ́ wa. Orúkọ mi ni Alhaji Adébísí Wàsíù Adéwọlé, personal assistant to the executive chairman Apapa Igbonwo LCD Honorable Funmilayo Akande Mohammed. They can represent èèyàn in terms of pé àwọn èèyàn in need of nǹkan wọ́n wà mẹ́fà wọn. Wọ́n ti ṣe computer training fáwọn youths, wọ́n ti graduate lójú mi. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn èèyàn traveler díẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe wọ́n represent wọn dáadáa, so they even represent Lagos State as well. A ti ṣojú wọn nípa àwọn òfin tí ò ní pa wọ́n lára. Àwọn òfin yẹn ní kókó iṣẹ́ tí a lọ ṣe, but àwọn àyàbá tó wà nínú iṣẹ́ ìjọba bíi pé ká pèsè mọ́tò fún àwọn ọmọléèwé ó lè rọ òbí wọn lọ́rùn, nítorí ìgbà táwa náà wà kékeré láti ibi láti máa fẹsẹ̀ rìn lọ St. Teresa. Àkọ́kọ́ mọ̀ pé kékeré nìyẹn, ìgbà tá a tún lọ secondary school la rí pé tínkà lọ gbé wa lọ láwàpá lọ́hùn, gúúsùlù wa wà láti bí dé Àpápá, so ẹsẹ̀ làwọn wá fi mú, so ó pẹ̀lú gbogbo nǹkan táwa náà fi ṣe ìpèsè mọ́tò tó lè rọ àwọn ọmọ lọ́rùn fún wọn. Ní àárọ̀ yìí sí a ti gbé exercise book fáwọn ọmọ pé lára nǹkan táwa lè tún ṣe fún wọn nínú àdúgbò nìyẹn, níwọ̀nba ṣókí tàbá lè ṣe. Orúkọ mi ni Bernard Bisi, aláṣọ ọmọ Ìgbò tó ń lò gbàdì. Ẹni bí ìwà Jimoh ládùúgbò wa yìí, iṣẹ́ takuntakun ló ń ṣe. Ní pé gbogbo ọmọléèwé, mọ́tò ọ̀fẹ́, ìwé ọ̀fẹ́, àgbo tó ń ṣe àwọn ribiribi, ó tún ṣe bọ́ọ̀rù. Kò sí ìwọ dáadáa tí ò kí ń ṣe. Ìbọ̀sí ọmọ grassroots wa ni ọmọ àdúgbò ni. Gbogbo ìyà tó ń já lógún ni mú ìwà Jimoh mọ̀. Àdúrà títí wa ní pé kó tún padà lẹ́lẹ́kẹta. Wọ́n dáṣà kan, wọ́n máa ń dáṣà kan sí pé òun nìkan sóhun nìkan àmọ́ yẹn o. Ẹni tó bá ti ń ṣe dáadáa làwọn mọ̀, tó iṣẹ́ dáadáa yẹn tó ti ṣe ó máa kọ̀ntínú ẹ̀. Ọmọbìnrin pé iṣẹ́ dáadáa yẹn ó máa mú rẹ̀vẹ́lú wa, ó máa mú kan tó dá wá, àtàgbàlagbà àtọmọdé. So APC for real, Buhari for real, Sanwó-Olú for real, Rẹ̀mí Tinubu for real. So APC ló máa gbára gbé Èkó àti gbogbo Nàìjíríà. Nǹkan tó jẹ́ kókó pọ̀ nípínlẹ̀ Èkó, especially Èkó fẹ́ di mega city yẹn gan ànípẹ́ díẹ̀, a máa translate sí smart city. Tàbádẹ́ fẹ́ dàbí smart city àti ìpèrè wa ní sáìsì Dubai nìyẹn, so adẹ gbọ́dọ̀ múralẹ̀ àti múralẹ̀. Àwọn ará àdúgbò wa gbọ́dọ̀ ní aṣojú tí wọn tó bá mọ̀ pa gbogbo ètò yẹn bó ṣe ń lọ sí, so that a lè máa bá gbà náà, a máa bá gbà dìfẹ́ yìí, a máa bá gbà dìfẹ́ náà bí bá ṣe ń dìfẹ́ náà. Ẹ bá wò tẹ́lẹ̀ títí wa ò rí báyìí tẹ́lẹ̀, wọn táyé títí tẹ́ ń wò yìí, ẹ ó ti di títà ẹ̀ tó bá yá nǹkan míì níjọba tó máa mú ṣe. So iṣẹ́ ìjọba ò kì í tán lẹ́yìn àgbáyé, ó gbọ́dọ̀ continue ni. Iṣẹ́ ìjọba bá ti tán, everybody máa lọ lẹ́nu ìyẹn rà lọ́jọ́. Mo jẹ́ one of member of this Yàwá Abàdì. Mufta Ẹgbẹ́rún pé ìyá máa ń leader ẹ̀ náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fún wa. Ṣé leader wọ́n tẹ́ wa lọ́rùn fún rep assembly tán wà yìí, wọ́n tẹ́ wa lọ́rùn. We are need assistance as for me o, wọ́n ń pè. Bó bá lè dúpẹ́, bó bá lè dúpẹ́, bó bá lè dúpẹ́, bó bá lè
Bádíà nìkan kọ́ ni ibi tí mò ń ṣe aṣojúṣòfin. Ibi tá a wà yìí òkè ọjà ló ń pè é. Ibi tí ó kù lókè náà sáré apá ọ̀hún àti orílẹ̀ ó wà lára àti marine beach. Kì í ṣe Bádíà nìkan. Mo ò fẹ́ jẹ́ kí ẹ máa sọ pé Bádíà á nẹ̀ dá ká ṣe correction yẹn. House gan Bádíà ló máa ń pè mí. But mo mọ̀ pé àdúgbò tí mo represent kì í ṣe Bádíà nìkan. Tẹ́ bá ti débi odò yẹn Bádíà ti tán síbẹ̀ ẹ ti bọ́ sí abúlé mi. Gbogbo ẹ ti jápọ̀ mọ́ra wọn. Àpapá gan mú ní gbogbo ẹ sí tí alága tó ń ṣe alága wa lọ́wọ́ sí àwọn lọ́jọ́ kò sí apọ̀tún mi. ṣe ní ọyá fún wọn lọ́gbẹ̀gbẹ̀ ó ṣe ní tó olúwa pa wá lẹ́rìn ayọ̀ ó ṣe mọ̀ ó fún wa lẹ́gbẹ̀gbẹ̀ ó fún wa lẹ́gbẹ̀gbẹ̀ ó fún wa lẹ́gbẹ̀gbẹ̀ ojú ọgbọ́n ìgbẹ́gbẹ̀. So what they call me? Where for one leg where for one leg where for one leg for one jack show where for one leg where for one leg where for one leg for one jack show I from 2